بشيخ آدم مرحبا بابن الإلوري مرحبا بالشيخ 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 آدم مرحبا بابن الإلوري وسهلا أنت نور كالإلوري يا إمام الناس أقوى أنت هاديك الإلوري مرحبا بالشيخ آدم مرحبا بابن الإلوري مرحبا بالشيخ آدم مرحبا بابن الإلوري وجدت الإسلام أهلا شيخنا فكر الإلوري أنت للإسلام نور شاد نور كالإلوري مرحبا بالشيخ آدم الشيخ الجمعة الإلوري بابن الإلوري مرحبا بالشيخ آدم مرحبا بابن الإلوري صدق الله تعالى صون ربي للإلوري صلي يا ربي على شيخ الورى شيخ الإلوري مرحبا بالشيخ آدم مرحبا بابن الإلوري أجاجوكو مرحبا بالشيخ آدم أجاجوكو مرحبا بابن الإلوري أجازكم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مولانا شيخ إبراهيم بخاري رضي الله تعالى عنه سبت حيا وميتا ما شاء الله ní àná nígbà tí gbogbo àwọn èèyàn dé tọ́pọ̀ rẹpẹtẹ Masha Allah lánàá mo wá ní gbogbo èrò tá a rí lánàá yẹn náà gẹ́gẹ́ bó ṣe rí níjọ́ tí bàbá ṣe Ibrahim Bukari kú náà nìyẹn Masha Allah ibi tá a lò àti àwọn tó tún kún ló yàtọ̀ kéèyàn wálé ayé ẹ̀ kó ṣiṣẹ́ kó dẹ̀ mọ́ dúró lórí pé mi ìfẹ́ kan pariwo mi. Allah. àmọ́ gbogbo ẹni tá bá ń pariwo níta nítòótọ́ kódà tá a bá àwọn tí wọ́n ń pẹ́ gan-an nìyẹn pé kí ló ń bẹ lára ẹ̀ nínú ilé tiwa náà ti júwe àwọn wòlíì fún wa. Masha Allah. bàbá afa ọlọ́run kan tó dúró déédéé níbi tó yẹ kó dúró sí. bó tilẹ̀ wù kí karama yẹn ó tó
bàbá wa là á mọ̀ bàbá ni ó máa júwe fún wa pé bó ṣe rí nìyẹn ó làwọn ọ̀rọ̀ tí Imam Kufa kún sọ látẹ̀kàn yẹn. Masha Allah. Markazi Màgbọ́n fẹ́ kí bàbá wa Sheikh Juma. Hafidhahullahu wa ra'ahu. Imam Kufa kún ti bá kí wọn. Wa aqrab shay'in al-yawm ó ní pé àdòkítọ́r aláwọ̀máyìn àwọn náà fẹ́ kí wọn. Masha Allah. ẹ pariwo lọ́n dáadáa. Allahu akbar. Anna sheikha àdòkítọ́r yani alqa khutbatahu bikulli sahalatin bikulli suhulatin. Masha Allah. wa bikulli fasahatin wa bikulli bayan. Masha Allah. walam yakun ala yadihi misqala dharratin min al-waraqa. Allahu akbar. bikulli tọ́láàkọ̀ láàfin rí i pé kò ń ṣe pé wọ́n ń fọ́ọ̀sì àrọ̀bíyà yẹn jáde ó ti di ẹ̀jẹ̀ ni. Masha Allah. ẹ wo irúgbìn ni wá àwọn tó gbìn wá ni bàbá wa. Masha ẹ bá Allah. ń pariwo Ọlọ́run dáadáa. Allahu akbar kabira. a lè ṣe mọ̀ tí irú eléyìí bá tún jáde nínú gbàṣẹ́ Adam. Masha Allah. tá a bá rí irú eléyìí la máa ṣe mọ̀. àyè bàbá kí ó gbè mí. tá a bá rí irú iṣẹ́ ojúmọ́ báyìí la máa béèrè pé kí ló rọ́ǹgì. àdẹ̀ ní wàhálà ṣé Adam ara àwọn ìyá làwọn máa wá sí. àbí ẹ pariwo Ọlọ́run dáadáa ni. bẹ́ẹ̀ni. kìí ṣe ìgbà ṣé Adam làwọn wá sí mọ́ a máa lọ bèrè àwọn ìyá yẹn pé ẹjọ́ kí ló rọ́ǹgì kí lẹ ṣe. bẹ́ẹ̀ni. táfi gbóúnjẹ yín fáwọn ará ta. níbo lè lo Adam yàtọ̀ sí tó bí nínú láti abẹ́ ẹ mọ iye àwọn ìmọ̀ tí iṣẹ́ Adam bí káàkiri ni a máa bèrè wọ́n àwọn ìyá táwọn nulẹ̀ pé ẹjọ́ kí ló ṣẹ̀yìn. Allahu akbar. so àwa dúpẹ́ fọlọ́hún. alhamdulillah. ọ̀rọ̀ bàbá ṣe Ibrahim odidi kan ni. ọ̀rọ̀ bàbá Khalifa Abdulkadir Ibrahim Bukhari odidi. Asamawi. adaballahu ayatahu. odidi ọ̀rọ̀ kan ni. torí lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n rò pé mo ṣe wọ́n lóore. ẹ ṣeun bàbá. lọ́dọ̀ àwọn èèyàn mi ò sọ̀rọ̀ lánàá ọ̀rọ̀ ò dẹ̀ wá. alhamdulillah. mi ò dẹ̀ torí sọ̀rọ̀ lẹ́nu ẹ̀jẹ̀ ní sídákẹ́ná. torí bọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n rò pé àbáwá la ṣe Khalifa lóore. wàláì bàbá Sheikh Abdul Qadir wàláì a ṣe wọ́n lóore. Allahu akbar. àwọn gangan náà ṣàwà lóore. bẹ́ẹ̀ni insaniya àti bàbá fi ṣe kútùbà lórí àwọn gangan ni ainul insaniya. a bá sọ ainul insaniya tẹ̀sán balẹ̀ àtẹ̀kàn yẹn hada huwa al-insaniya nafsaha. wallahi. ìgbà eléyìí ìgbà pé ẹ̀ṣẹ̀ tẹ̀dílé bàbá wa mú ni. wallahi tẹ́ ẹ̀ jẹ́ kí nǹkan ó dà. làgọ́ ìrọ̀ ẹ̀ṣẹ̀ tẹ̀ dúró lórí wàsíyà Mawlana Sheikh Ibrahim Bukhari. radiyallahu ta'ala anhu wa arda. ẹnìkan ò ní rí báyìí lẹ́nìí kó mọ̀ ní ẹ̀gzámù tó ṣe tó ti kọjá ń bẹ̀. tó bá jẹ́ sí wípé wọn páàsì ni ìró eléyìí bẹ́ẹ̀ ò bá yà páàsì kò ní gba dòkítọ́rà ní àbí. bẹ́ẹ̀ni. àmọ́ kí n sọ̀kan nínú àwọn ẹ̀gzámù tán ṣe tán páàsì. ẹ ṣeun bàbá. ẹ̀gzámù yẹn pọ̀ gẹ́ torí. hafidhahullah. ẹ jẹ́ kí bàbá sọ. ayakumullah. past question. làfúdọ̀ no àwọn oníwèé náà máa ń ṣe past question jáde torí ẹni tó máa padà fẹ́ ṣerú ẹ̀gzámù yẹn. tábà tí wàá ṣe past question wọ́n máa fi pass answer síbẹ̀. Mawlana al-Khalifa. baba Sheikh Abdul Qadir As-Samawi. As-Samawi hafidhahullahu wa ra'ah. Masha Allah. ní ìdẹ́dà wọn tí Ọlọ́run bá gbé rú mi yìí sẹ́gbẹ̀ẹ́ èèyàn exam ńláńlá rẹ ni ẹ máa ṣe o bóyá mo wà wájú àbí mo wà lẹ́yìn akulu hadha wala fakha. bóyá iwájú mo wà ní àbẹ́yìn ni àbí mo wà láàrin èmi náà mọ̀ láti jọ́ tí bàbá tó dẹ̀ bí mi dẹ̀ mọ̀. Masha Allah.
wọ́n dẹ̀ sọ fún gbogbo àwọn ọmọ wọn lápapọ̀. bọ̀ọ̀bá yábù kọ́ ni nínú àwọn exam tó le jù ṣe rí exam tí téèyàn bá wà níwájú òun ló le jù irú exam tí wọ́n ti ń ṣe ó le jù tàwọn tí Imam Kúfà kún lọ. Allah. Wallahi. ẹ ṣe ó ní baba. Masha Allah. exam yẹn normal ni tàwa. normal ni ok nísìnyí àdúgbò bọ́lá ń ṣe Imam Kúfà kún fún wa. Àmín. àmọ́ normal ni exam normal ni. ìyẹn ó sì ṣe é gbọ́ létí bó wá fẹ́ di káàkiri àwọn ẹ̀ máa fàájò gbogbo tó ń sẹ́gbẹ́ ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni. wọ́n sọ fún mi pé àlùdà ń bọ̀ dìde ewo ń ta àlìfàtà àlùdà ń bọ̀ táwọn náà ò ti wá. kí n wá dé má ṣe wà yí bàbá náà máa ń pè mí o. bàbá ni o bàbá mi aláìlẹ̀. ó ní o kéde ẹsẹ̀ sàrújì wọn àmọ́ ṣe. màmá wa wò ó pé bẹ́ẹ̀ ni. kéde ń ṣe pé ní ìbéèrè pé mi ò tí ṣe exam tó wọ́n ṣe náà báṣe o mò ń kàn sọ díẹ̀ níwọ̀n rẹ̀ pé èyàn ṣe máa ń àwọn tá a fámìlì gan òyìn kọ́ wọn ní tábà pàdé. Allahu Akbar. àwọn tá a níbi tá a ti pàdé rí. Wallahi. amọ̀sibẹ́sẹ̀ tó jírí mi lójoojúmọ́. Wallahi àná àtòní lajọ lo 24 hours. èmi àti wọn ẹjọ́ láti wá bẹ̀rẹ̀ ní ayé. oṣù mẹ́ta ọlọ́run ó jù mí ó lẹ̀ mí pọ̀ mọ́ wọn báyìí. bẹ́ẹ̀ni. ní àyè àmùtọ́lábà mi àti tiwọn náà. nígbà tán tún di àáfàá ilé kéwú náà àtàwọn náà bá ti ń rìnrìn àjò yẹn bọ̀ nìyẹn kò sí kankan tí ó tó rú àbùkọ́ wọ́n dẹ̀ mọ̀rin mi. wọ́n mọ gbogbo ẹ̀. torí wọ́n mọ̀ pé àwọn lèmi fi ṣe role model. Wallahi. wọ́n mọ̀ gbàtí àwọn ń pariwo ànábì tá ń pariwo ànábì tá ń pariwo ànábì bẹ́ẹ̀ báyìí òun ànábì yóò dùn mí. nínú ẹni tó júwe Shakhsiyatul Rasul fún wa oníwàṣẹ Abdulkadir As-Samawi. àwa ni wọ́n kọrin fún ànábì fatiti tápẹ́ wọn ní Al-Ashikul Muhammadi. Al-Ashikul Muhammadi. àwọn kan fẹ́ Azakiru ọmọ ara sọ bẹ́ẹ̀ lánàá. àbí bẹ́ẹ̀ kọ́ ni. wọ́n ní bí Muhammad tí mo máa ń lò káàkiri ẹni tó ní ni ẹ̀mẹ́ mi mo fi ń gbowó. tọ́mọ ara. ara fi ń gbowó fi ń gbalé bàbá ló ní. Masha Allah. tọ́mọ ara bá fẹ́ bẹ̀rẹ̀ fíkiri sìn. a ní bí Muhammadin bí Muhammadin bí Muhammadin bí Muhammadin bí Muhammadin bí Muhammadin ẹjẹ àjọ wí bí Muhammadin bí Muhammadin bí Muhammad ẹni tó bá wí òun náà látúbọ̀ tán dáadáa bí Muhammadin. Ya man yuhibbu Muhammadan bushraka. nínú àwọn orin wọn nìyẹn. La filibari yati fadilu ilaka. Ya man yuhibbu Muhammadan sa'adaka. Sudak. Anta sa'idu wala sa'ida siwaka. Ya man yuhibbu Muhammadan laulaka. Lamu yabuqa hayyun hayyun ba'dahu bushraka. bí Muhammadin bí Muhammadin bí muharifu kan ní kọ́mọ́lẹ̀ bí Muhammadin olólùfẹ́ ànábì ní Muhammadin. Bala inna hazihil ardu ta'a Muhammadun. yòówù ànábì. Wa dhaka kikun zaka sali'un wa garkadu. وزاؤد هذا قباء وبين ذا وذاك مراد المنعمين محمد صلى الله عليه وسلم وذلك بتهان وهذاك كندك به فار صخر كان قبل يؤدد به أعظم الجيش الأرم رام بعدما تيأقون جعلا عن سيولا ويمجد وقد رجع المنصور والجبت خاشق بما تام كفر في الجزيرة يوقد وقد جاء نصر الله والفتح وانتهى
dújàlí kúfúrì wá túkìá ní ìsìjà Ahmadu. dúró mẹ́. Ẹ yòówù ànábì dáadáa. Ẹ o àṣìmágbẹ́dùn ọmọ ara. Wọ́n wá ń ṣe bàtìrì ń ta ẹ̀. Ilẹ̀ yìí. ilẹ̀ ilé ìta wà yìí. Ó dàbí 2021 láti gẹ́ tiẹ̀ àbí ọ̀wá. bẹ́ẹ̀ni. Àwa ti kẹ̀kẹ́ lórí ẹ̀. kò sí nǹkan. Wọ́n dà wá láàmú pé wá gẹ́ tiẹ̀ fún mi o, wọ́n béèrè o. wọ́n sọ bẹ́ẹ̀ o wọ́n sì máa ní. Àbí ànàkúnmọ́lá. bẹ́ẹ̀ni àríntẹ́nsì ń ta ẹ̀ níjà. Ẹ gbọ́ dáadáa o. máa gbọ́ dáadáa o. Nínú àwọn exam tó ṣòro pass. máa gbọ́ exam èyí tẹ́ fẹ́ lọ ń dà ó dà. 2021 láti gẹ́ tilẹ̀ yìí. Kọ́dà gẹ́ẹ̀tì ẹ̀ before ká tó gẹ́ẹ̀tì ilẹ̀ ti wá ní Sùúrùlérè. Àkàwá gẹ́ẹ̀tì ilẹ̀ tán àtẹnumá nǹkan mi lọ. Lẹ́yìn pé wọ́n béèrè pé wọ́n á gẹ́ẹ̀tì ẹ̀ fún wa yẹn. Níjọ́ tí èmi máa dé bíbá yìí. Tí màá dé orí ilẹ̀ yìí lára kọ̀ọ̀kan pé tọ̀ mo rí pé gẹ́ẹ̀tì àdúgbò tọ̀ bisimilá dẹ̀ rí. Àti wọ́n á bá bánà lórí ilẹ̀ náà. bẹ́ẹ̀ni. máa gbọ́ o. Àwọn akọ propose markaz Magbon mosque and kẹ́ni ọ̀dẹ̀ kọ síbẹ̀ àwọn àyà planning tí wọ́n tán yà síbẹ̀. àwọn àgbẹ̀ síbẹ̀ fundraising sórí bíbá yìí. bàbá fẹ́ ṣe fundraising. wọ́n á dúró ní dúró pé ó lè ṣe ẹ̀gẹ́sì àbí ó gbọ́dọ̀ ṣe. Allahu Akbar. mo wá dé wọn á wo lẹ̀ káàkiri ṣùgbọ́n wọn á wo pé akérèmọ́kànlá o wọ́n tún ṣe pósítà ẹ̀tọ́ wọ́n tún ṣe sórí Facebook wọ́n ní wọ́n àwọn èèyàn fún yẹn lọ́wọ́ lórí Facebook báyẹn. àwọn èèyàn fún yẹn lówó wọ́n bá kí àkáǹtì ẹ̀ tó gbà ká nẹ́mbà síbẹ̀ tí wọ́n bá kí ẹ̀ nẹ́mbà mẹ́ta náà nìdí ìwọ̀nba yìí náà bá tún sọ síbẹ̀ àwọn olùbẹ̀rù Ọlọ́run wà tún kó bẹ́ẹ̀ ni. Masha Allah. akérèmọ́kànlá. wọ́n bá mú ni. so mo wá dé ibà yín jọ náà àdékùnmọ́lá ẹ lọ ká eléyìí kò ní àyín àwọn èèyàn ò mọ Ọlọ́run tó wà yẹn bẹ́ẹ̀ wọ́n máa sọ pé ẹ̀yin ló wù yín tẹ́fẹ́ kọ́ ilé fọlọ́hún mọ́ṣáláṣí fọlọ́hún ẹ̀yin lẹ́fẹ́ kọ́ mọ́ṣáláṣí ẹ̀yin lẹ́ṣẹ̀ bí mo dàgbé sọ́ọ̀mù Bashara ẹnjìníà lọ́wọ́ ẹnjìníà ló wà nàbà ní bisimilayi nàbà ká ẹ lọ ká Ọlọ́run ni yóò ṣe. Wàláì. lẹ́sẹ̀kẹsẹ̀ àbá ní tọ́ ọ̀yà bisimilayi nàbà wú signboard yẹ nàbà yọ ìdáhùn sórí Facebook náà nàbà yọ kú. mo ní ànàkúnmọ́lá ẹ mọ iye tẹ́ ra ilẹ̀ tí ẹ wà ń bẹ̀ yìí ni èèyàn owó ló dá owó rẹ̀ tí ẹ fi ríra so àwọn ayọ̀ tó bá yẹn ẹ kọ́ àwọn ti ká signboard wọ́n bá dá wà wọn lọ. bẹ́ẹ̀ni báwọn ṣe bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ nù. exam táwọn ṣe tí mo náà ń pàṣẹ ni pé tí n bá wá jáde lọ́bì kan. tálẹ̀ ó dà lọ́bì kan. tí n bá rí mọ́ṣáláṣí onímọ́ṣáláṣí. bẹ́ẹ̀ni tó ń kọ́ lọ́wọ́. ó yẹ gbà. wọ́n á ní tòbí símìlá àfi wọn ní 1 million. bẹ́ẹ̀ni. níbẹ̀. bàbá ni ó pè ní létí àwà lálẹ́. tó bá di ní aago mọ́kànlá. aago mọ́kànlá lálẹ́. àsìkò tó rọ̀ pé àwọn ilé gẹ́tì mi nìyẹn. salamu aleykum. bàbá aláìlá o ṣeun o ṣeun mo gbúrò náwó yín kan níbẹ̀ yẹn ní àná àfa àtẹ̀sẹ̀ fún yẹn wàláyé ni Ọlọ́run tó ń nẹ́sìn ṣiṣẹ́ ni o ṣeun bárakàlá fún Ọlọ́run máa fọ Ọlọ́run bá kà kò ní tán bẹ̀ wọ́n ti fàṣàdúrà nìyẹn. ó ti tán báyìí bá a ṣe máa ṣe. àwọn àṣàdúrà yẹn tá a ṣe pé ẹ kẹ́rin pé tọ̀ káti ẹ̀ máa dundun náà bá tiẹ̀ sọ́dà rẹ̀ kì í báyìí pé Ọlọ́run kó wá wọlé abẹ́ tí ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá yẹrí tiwa náà. ẹ yóò ṣe tẹ̀síyìlàn Ọlọ́run wá wọlé àtò nítorí ọrùn. kó yẹ jọ mo fi sáàtù Ọlọ́run búra wọ́n ṣe ládùúgbà rí wọ́n dẹ̀ fẹ́ bí atẹ́gùn ní gbèrègbèrè tí mi rí lẹ́yìn. wọ́n sọ rí. ẹsẹ̀ lónìí. alifa bá ti wọ alikimba tán wá sọ. wọ́n sì jẹun Ọlọ́run ti mú ti wá ẹja kọ́ ọmọ kí o ní. kátó wọ́n àdára wọn láàmú ara. kátó ra mọ́tò sí mọ́tò ìmọ̀ kún àti mọ́mọ́ àríṣekọ́ládé. bẹ́ẹ̀ni. ìmọ̀ àríṣekọ́lá ló dá ọ̀rọ̀ yẹn padà lẹ́nìí. bẹ́ẹ̀ni wọn à ní mọ́tò. igbe ọ̀tọ̀ níbi táwọn ti ń padà ń gbọ́ pé ṣé àwọn tó yẹ kó ra mọ́tò fún nìyẹn àjù wáyé dìbò pé àwọn tó yẹ ká máa bínú pé
àwọn ò tí ì ra mọ́tò gan irú àwọn ẹni àlífà yìí. àlífà. kàkà bẹ́ẹ̀ nínú àwọn tó congratulate àwọn dọ́kàn ó ní baba àlífà ń bẹ. tá jẹ́ àlífà nulẹ̀ wa tí mi ò tẹ̀ ra mọ́tò fún wa tí ò dẹ̀ ra mọ́tò fún jálẹ̀sì. wàláì. bàbá òtún wá ní ó yà ẹ ti ra mọ́tò yín dáná ẹ wá fi gbé mi. ẹ yà wá gbé mi. ẹ máa wá fi gbé mi. kí mọ́tò wọn fi tó fi dé wọn ẹ bá pé ẹnìkan bẹ́ẹ̀ rí. Sheikh Al-Mubarak. Sheikh Al-Mubarak. bàbá àgbà kéwòn. Allahu Akbar. Sheikh Keyami Al-Mubarak. Ajibọlọ sọ̀rọ̀ ló dé yìí. Masha Allah. Allahu Akbar. Allahu Akbar. Ala wa sala. Ala wa sala. Masha Allah. máa gbọ́ kàlífà o máa gbọ́ kàlífà o kọ́rọ̀ rẹ o tó gba ọ́fíìsì à ìwọ náà ó ṣe ẹ̀gzámù ọ́fíìsì à bẹ́ẹ̀ ni bàbá à ń kíyàn lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni kọ́ tó sí omi sórí ó sì àdánwò sórí kọ́ fi wẹ̀ báyìí bẹ́ẹ̀ ni so bàbá kí ó gbè mí an tún ti lo sùmùrà tù an ti lo ti sùmùrà bẹ́ẹ̀ ni Allahu Akbar sórí nǹkan báyìí. bàbá àgbà kí ó yẹ. tọ́ ló bá parí. sẹ́rí nǹkan báyìí. sẹ́rí báyìí. ẹ lọ gbé sí àgbà wa ẹ lọ sẹ́rí. sọ́ọ̀rí báyìí. bàbá wọn ti sún wọ́n ti sún. bàbá kí ó gbè mí máa tán ṣe. Ọlọ́run yóò rí báyìí láàrin tiwa náà. àmín. káwọ́ ju ọmọ àfáwà kọ́ máa fáwà náà wọ́n ní ẹ̀yin náà tó. bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà kò ẹ̀ jòkó ẹ̀ tó tó lọ́wọ́. bàbá ó yẹ ìjòkó àlífà là ń sọ̀rọ̀ wọn lọ àti kí bàbá kí ó yẹ mí. so masha Allah àlífà ò ní gbègbè tọ̀. àwọn kan mo sọ nígbà tí wọn ní lánàá kó jẹ́ pé wọn gbé ọ̀rọ̀ burúkú lọ bá àlífà àmọ́ Ọlọ́run jẹ́ bí àlífà lọ́mọ. Allahu Akbar. oh Allahu Akbar. ìlàlẹ̀ àlìmúnà Ọlọ́run jẹ́ bí àlífà lọ́mọ. yà á bá àlífà lọ́mọ. kò ń ṣe pé Ọlọ́run jẹ́ àbí mọ́ ní jẹ́ Ọlọ́run jẹ́ ká bí àlífà lọ́mọ tá a bá ṣe mọ́lùdí tó ṣe rẹ́gẹ́dẹ́ tá àlífà bá dé àgọ́ ọkùnrin àlífà wà lórí ìjókòó àti ẹ̀jẹ̀ wọn sọ̀rọ̀ ẹni tẹ́mi mọ̀ ṣé wọ́n sọ pé àlífà bá tọ̀rọ̀ wá bí báyìí. àlífà torí ọ̀rọ̀ wá bí. jẹ́ no ṣé àwọn oníwàásù wọn gbé bàbá tó bí wa gẹ́gẹ́ níjọ́ wo lórí kí bàbá mi wá sí òde mi kí bàbá mi gba máìkì kó lóun fẹ́ sọ̀rọ̀. bàbá náà fẹ́ sọ̀rọ̀. ọ̀rọ̀ máa pamọ́ lára bàbá bèjì ni ọ̀rọ̀ máa parẹ́ mọ́ bàbá lára. bàbá lára ni wọ́n kàn máa fa tẹ̀sùbà ni wọ́n máa ṣe wọ́n máa ṣe tẹ̀sùbà. bólú bó ṣe ń rí náà ẹ̀kẹ́ ẹgbẹ́ àlífà ọmọ ọ̀rọ̀ sọ àmọ́jọ́ tó bá ti dé jòkó. bẹ́ẹ̀ni lórí àga bàbá tó jòkó sí irú tí máa ṣe bàbá yẹn ní sí àwọn náà. bẹ́ẹ̀ni èyí ti ń ṣẹlẹ̀ nu wọ́n tún máa wá dìde fáwọn èèyàn tó bá tóbi tán bá dé. tábà ráfà gbà ńlá mi tàtúgbé láti ta tó bá dé gẹ́gẹ́ bí àlífà bàbá tiwa àwọn àdìde lága tiwọn. bẹ́ẹ̀ni sóní ẹ má jẹ àlífà yín mọ́ ni. ó yà rẹ́ra ẹ bọ́ sí àyè. wọ́n ní tẹ́ndẹ́sì àti kó wa lẹ́sẹ̀ tipẹ́tipẹ́ ní mo máa ń wo pé tí n bá ti ní problem lọ́dọọdọ àwọn eléyìí ó kàn dára ẹ láàmú ni náà. bẹ́ẹ̀ni. àwọn tán ní lámàlìfù tán lè fi kọ́ yẹn lẹ́sẹ̀ kékeré. La ilaha illallah ìtumọ̀ lámàlìfù sínú o láàmù tán kọ́ lẹ́sẹ̀ tán fa àlìfù sẹ́gbẹ̀rẹ̀ lam alif láàmù wa àlìfì wa tán bá ti gbé àlìfì wa bá láàmù wọn kọ́ lẹ́sẹ̀ nù Allahu Akbar ìtumọ̀ láàmù alif. ká wá fi kíní yẹn lẹ̀ báyẹn láti gbà yẹn baba títí ó fi di dédé àdìgọ gbogbo project dáhùn yìí kò ju oṣù mẹ́fà lọ. oṣù mẹ́fà ni ó ti sọ́rangi o mọ́ gba lẹ́sẹ̀ o tọ́ mo ló sọ́rangi ògiri bẹ́ẹ̀ ni mo gba lẹ́sẹ̀ kó dá yẹn o mo gba lẹ́sẹ̀ o tọ́ Masha Allah. tí wọ́n bá tán bá ti dà wá láàmú ni interface náà kọ́ àníríṣe bọ̀ tí máa ń lọ báyìí kódà sí àlífà ò bá ti rí mi tán bá lọ bá wọn tán bá ní ibi báyìí ló gbà lọ àlífà ó mọ̀ sọ fún wọn létí pé ó mọ̀ mi tó ń lọ kò tí ì rí mi o tán bá wá dé tí má ṣe à ń sọ fún wọn pé àrùn mo láì àwọn kan láwọn rí ọlọ́run ibi àjọ àmọ́ mo sọ fún wọn pé ibi tó ń lọ yẹn ọ̀nà wà ń bẹ̀ ni ló bí àyín lé nìyí ìdá bàbá padà mọ́sálásí tí bàbá wà láyé tí a kọ́ mọ́sálásí fún wọn ta ló ní mọ́sálásí èyí àlífà náà ni
àbí bẹ́ẹ̀ kọ́ ni. àlefa ni. kódà mo tún lè fi gbogbo ẹnu sọ wàláì tí bàbá wà láyé tabakọ ọmọ yáyì fún wọn ní kírun bẹ́ẹ̀ ọmọ ẹlẹ́ni kárí bàbá wàláì kírun. wọn ní kírun bẹ́ẹ̀ wọn ní kírun bẹ́ẹ̀ o. tọ́ bàbá Lewuda. ìyẹn ló fa inú mi wá dùn parí. ìkùnà ẹ̀ lẹ́ngbà lọ inú mi dùn. nígbà tí bàbá ṣe ayé mọ́adé ayé lé ni. bàbá ṣe Adamu débi lónìí. gbogbo àwọn ọmọ àfa àti bàbá wájú wa fún ọ̀nulẹ̀ tí wọ́n mọ̀ wárí gbogbo wọn la ti pàdé lé ní báyìí. Allahu Akbar. gbogbo ọ̀rọ̀ ńlá. àwọn àfa ọlọ́run tájúwe wá fún wa. tí bàbá ń sọ fún wọn pé ṣe rí bàbá ẹ̀wọ̀n ẹni yìí bó ti rí ni gbogbo yìí wá pàdé kan lítàrí tí bàbá wa sọ pé wòlíì lòun kóhun á rí àwa àbí káwọn náà wá rí kó wá dàrú. kò dàrú. Allahu Akbar. ọ̀rọ̀ bá máa dákọ̀ wọn èyí tó bá ti rí wa náà ni. bàbá ṣe ojúmọ́ ni. ìkànnì. bàbá kí ó yẹ mí ni. bàbá kí ó gbé mí ni. kò bá láfi. bẹ́ẹ̀ ni. so bí bàbá ṣe Adamu ṣe wà lórí ìjókòó yìí mo lémi ò tí ì rí ẹni tó fẹ́ràn bàbá ṣe Adamu àti bàbá ṣe Kamali débi tí bàbá wa fẹ́ràn wọn àwọn méjì dé tí ò wá ní kọlù kan nú àwọn méjì. Allahu Akbar. pé kéèyàn fẹ́ràn ṣe Adamu dé irú ibi tó fẹ́ dé yẹn kó tún wá nífẹ̀ẹ́ ṣe Kamali náà débi tó fẹ́ dé yẹn láì ṣe nífàákù kó sì má fi ìfẹ́ ṣe Adamu kọlù ṣe Kamali kó sì má fi ìfẹ́ ṣe Kamali kọlù ṣe Adamu. nígbà tá ọ̀rọ̀ bá di adé nìyẹn ọ̀rọ̀ náà wọ́n sọ tó láwọn ẹni mẹ́ṣáá sílẹ̀ ni wọ́n ní sẹ́ẹ̀rí wòlíì rí àti dá wòlíì mọ̀ wọ́n ní tí dá wòlíì mọ̀ wọ́n ní báyìí ẹ mọ̀ wòlíì lẹ́nu wòlíì ọlọ́run tó bá di lálẹ́ yìí alájí àgbà ẹnì kankan yóò gbọ́dọ̀ sùn alájí àgbà ó ń bọ̀ wá sí Badia bẹ́ẹ̀ bá mọ wòlíì ọlọ́run rí tẹ́ẹ̀rí kan rí láyé mo fẹ́ fi kàn yín lẹ́nu. gbogbo àwọn ọmọ wọn látòkè délẹ̀ mọ̀rìkàzí ni wá o kódà ọmọ mọ̀rìkàzí ni o abadé ń jọ̀dọ̀ lọ bàbá rẹ̀ ti dàgbà ńgbà yẹn aago kan aago méjì aago mẹ́ta bàbá alájà àgbà ó ti dé bá a ṣe sùn lọ nìyẹn sẹ́yìn pàtó di ní dèrè àṣùbà Allahu Akbar Allahu Akbar ẹ máa ń jí àwọn èèyàn nígbà tó wọ́n jí wọn wòlíì tí bàbá lọ́wọ́ rẹ̀ bàbá rẹ̀ wọ́n jẹ́ àgbà ti dé wọ́n ti tún lọ padà. Allahu Akbar. a sì parun mójú títí di aago mẹ́ta ibẹ̀ náà la sùn sí bàbá ò ti dìde nígbà tó wọ́n jí wọn padà wọ́n ní bàbá jẹ́ àgbà ti pariwo àti wọ́n ti lọ padà. sọ́kò ti lọ. so Ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn. Ọlọ́run bá kẹ́ wọn Ọlọ́run bá kẹ́ wọn lẹ́gẹ̀sì wọn. òun ladúró lórí. so ibi tí bàbá wa fẹ́ràn ṣe Adamu dé. ibi tí bàbá fẹ́ràn wọn dé. àfi tọ́ba kọ́mọ́sáàsì wọn tọ́ba láǹfààní àti gbéṣẹ́ Adamu wá pé ẹnìkan wá bá mi kírun bẹ́ẹ̀ ní tí wọ́n ṣe náà nìyẹn. ní tí wọ́n ṣe nù. Ọlọ́run wa ní ká bàbá Sheikh Juma Adam Abdullahi Lalori Dr. Juma àwọn náà wá kí Juma fún wa ó ní alifa sọ ní ẹ̀ẹ̀kan o so àtàlejò yín gbà so bí bó ṣe wó ẹ̀ṣẹ̀ rí yẹn ó sì kéré lójú mi àmọ́ màá gbà kún lọ́dọ̀ àwọn èèyàn nísìn kìí ṣe torí títí yín àmọ́ torí àwọn tó fojú kàn yín Ìlọrin wọn ti wá ọmọọṣẹ́ Adamu ní àwọn bàbá tiwa ò ní fojú kan lóye báyìí ká má fi nǹkan sí lápò bàbá ni báyìí ni láyé àbá tó bí mi ò ní rírú nǹkan báyìí kò ní àbá Abrahamu náà máa ń pè ní akéwòkowó àbí bẹ́ẹ̀ kọ́ akéwòkowó bá ṣe ń pè wọ́n nìyẹn ẹni tẹ máa ń pa mí gbà pé èló ni bàbá mi ní gbà yẹn náà ń pè ní Èṣèrón ẹlẹ́ ló ní máa fọwọ́n àfa Allahu Akbar bíi 30 naira 50 naira tuntun wọ́n máa ṣẹ́ni wọ́n máa ti ráfà Ọlọ́run gidi báyìí aláìtàlá ìwé jòdò òdòdó rẹ̀ bẹ́ẹ̀ yòówù ànábì yóò dùn mí. sallallahu alayhi wa sallam. ìmáàmù wa bàbá wa alimam al-Khalifa Abdulkadir Ibrahim Bukhari wọ́n ti débi ẹ ti mú wa abẹ́ tún fẹ́ yọ mí ní sá. Masha Allah. ọba àlìbá ni àwọn ṣe ló 50,000. 50,000. èmi ṣe ní
200. bàbá ṣe 200. bàbá lọ́dọ̀. Allah. bàbá àgbà. à ń bọ̀ bàbá lọ́dọ̀ ni. à ń bọ̀ mbẹ́. ìbá kú bá kú. masha Allah. afa. bàbá wa Sheikh Juba èmi náà ṣe ní wàsó lórúkọ àwọn àbúrò mi àtàwọn ẹ̀gbọ́n mi tó kù. yóò mú ànábì ó ṣe. bẹ́ẹ̀ni o tèmi nìkan kọ́ o. ó ṣe. bẹ́ẹ̀ni àwọn àbúrò mi àtàwọn ẹ̀gbọ́n mi tó kù 50,000. ó jẹ́ ló wá yẹn. bẹ́ẹ̀ni màá táàkì wọn létà. wàá gbà. inshallah 50,000 bẹ́ẹ̀. ó jẹ́ 300. masha Allah. bàbá lọ́lọ́dẹ́. Sheikh Yusuf. Sheikh Yusuf afa alekewu lọ́lọ́dẹ́. afa alekewu. afa alekewu lọ́lọ́dẹ́. ọláwùmí fani. ọláwùmí sani. zunu rẹ́ẹ̀nì mọ́júmọ́wùlì bàárẹ́ẹ̀nì. bẹ́ẹ̀ni. wọ́n láwọn kó na bàbá wa àlẹ́ àlórí pẹ̀lú owó 10,000 naira. 10,000 naira. Allahu akbar. gbogbo owó tí wọ́n bá fẹ́ ra oríire. bí bàbá rẹ bá ṣiṣẹ́ rẹ wọ́n máa gba owó fún ọ. bàbá wa aláìrèké rèé. bàbá aláìrèké. 1,000. 1,000. bàbá àgbà kí ó yẹ mí. àmọ́ tí bàbá rẹ ò bá bàbá wa sàrẹ́wì. wọ́n da petition jọ fún ọ. 1,000. La ilaha illallah. bàbá 1,000. 1,000. aláwùmáyìn. Allahumma. Àfa Ọlọ́run. màkàsí yìí ni táwọn bí. ẹ̀gbọ́n ṣáírò dárí ṣáà dárí rìṣáàdì lórílẹ̀‐èdè. dòkítọ́rì ni wọ́n. dòkítọ́rì ni wọ́n ṣáírò ni wọ́n. wọ́n làwọn pàdé yín pẹ̀lú 2,500 naira. wọ́n kọ orin kan bí lánàá ẹni ńlámù yẹkun lákà gẹ́rù amádàkọ́ di kàfà. bàbá wa 2,000. Allahu akbar. ha ọmọ ara kò ní tán bẹ̀. ọmọ ara ṣáírò. ọmọ ara náà ó kò náà yín. wọ́n ti bá yín kó gbọ́ ẹ lẹ̀. ó lóun ti bá yín ó san lẹ̀ kẹ́ lẹ́kọ̀ọ́. lọ́dà gbogbo yín ẹ lọ́dà kẹ́ kó padà fẹ́ mi. ó lóun máa gbà padà sí. bẹ́ẹ̀ni. Masha Allah. bọ̀ ó lóun máa gbà mí lọ́wọ́ yín. ẹ ó lóun ti bá yín san lọ́wọ́ tí ìbọ̀ ẹ máa dá padà. fẹ́ mi gbogbo yín tó kù. bó ṣe rí nìyẹn. ó yá. bàbá àgbà kí ó yẹ mí 10,000 naira. mòdìrú àrùn gbọ́lá 2,000. 2,000. àfọwọ́ yìí mọ́ọ́dù Jamiu àkáǹtì Abdul Kudus àkáǹtì 1,000. ó yá gbogbo ẹ̀yin tẹ̀lé fẹ́ fowólẹ̀ ẹ pàdé ẹ ra ọ̀yà filẹ̀ lẹ́kàrà ẹ filẹ̀. Masha Allah. àfọwọ́ yìí ní 1,000. Sheikh Abdul Kadir Bombon. 1,000. 1,000. 1,000 ẹ ṣeun. Naibu Hamid. ó wà lọ́dọ̀ wọn mi. bàbá wa Sheikh Mikael ṣebí náà bàbá ni alẹ́ àtàkùnwí. mariaba bí Sheikh Adam mariaba bí bunili lórí 500 ṣerúgbọ́n bí Sheikh Adam ràákalẹ̀ yóò dá fún wọn náà o gbọ́dọ̀ máa dán má sọ pé kò tí ì sí àwọn bàbá kan náà fi owó tí wọ́n yẹ ká fi ná ká jẹ náà fi wọ́n mọ́tò lọ síbi tí wọ́n fẹ́ sin iṣẹ́ àdámọ̀ yẹn. bẹ́ẹ̀ni ògógóró làwọn fi mú gbaná lọ́hùn. nìkan bàbá kazeyin fariu gbàdágìrì àwọn náà ń bẹ lórí ìjókòó ìwé làwọn kó bàbá Sheikh Juma náà lọ́nà ó gba àkáǹtì nísìnyí. àkáǹtì náà fẹ́ gbà. àbí ṣé nọ́mbà lẹ fẹ́ gbà bí àkáǹtì nọ́mbà. àkáǹtì nọ́mbà ni àkáǹtì nọ́mbà náà fẹ́ gbà. àkáǹtì nọ́mbà. alókòtà wọn. gabawi. ajẹ́ ìdá. ká kọ́ni fún bàbá ló kú báyìí. Masha Allah. ọ̀ya. ẹ yé kí bàbá alẹ́ aládé wí. káwọn kọ́ wọlé náà bá. tí bàbá aládé wí bá ti lè wọlé àwọn ọmọ yẹn wọn máa pò fún lónìí o. àwọn ẹ jẹ́ ká bẹ́ẹ̀ ni bó ṣe wá ká gbé náà nù. ẹ jẹ́ kí èrí kókó sẹ̀. Masha Allah. kí ọ̀ya. òjò ṣẹ̀ṣẹ̀ wá rọ̀. ẹ lọ gbó lọ́wọ́ gbọ́ àwọn yàrá táwa níjẹ́ báyìí tán bàbá wa kí ó gbè mí. alájà àgbà. ó ṣe àdúrà kò ní jù báyìí lọ. alájà àgbà dà. bàbá wa kí ó gbè mí wọn láwọn ó ṣe àdúrà àwọn ní bàbá wa kí ó yẹ mí ti wà lórí ìjókòó pé àwọn ni wọ́n ọdún ó parí wa ká má bàa dá dókítà dúró kò ní jù báyìí ni lọ. àmọ́ markazul hidaya bisimilah tarhiban
وترحابا لمولانا سماحة الدكتور جمعة آدم عبد الله الأنوري. يا فرزاك ويا أخرجوا ما في وطابكم. بسم الله. الأستاذ عبد الرزاق ما شاء الله. السلام الله عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بلسان مولاي الخليفة الشيخ الدكتور عبد القادر إبراهيم البخاري أدام الله آياته. وبلسان مولاي الشيخ أحمد إبراهيم البخاري أدام الله آياته. وبلسان جميع أسرتهم وآلهم نرحب بحضرة مولانا الدكتور أسد بن الأسد الشيخ جمعة آدم عبد الله الإلوري أدام الله آياته. قائلا من أين أدخل في ترهيب ذي الكرم. bó mo ṣe fẹ́ wọlé ibo mo fẹ́ gbà wọlé láti máa kí bàbá wa àgbà bàbá wa alápọ̀nlé ni bó mo ṣe fẹ́ kí wọn. man halla fina kamisili nuri fi zulami. bàbá tó dé tí wọ́n ṣẹlẹ̀ sí markazu magbọ̀n yìí wọ́n wá dà gẹ́gẹ́ bí oòrùn nínú òkùnkùn. inkulitu bi ṣíìrì kọ́lá náàsù ṣàánú kàdá. bí bá ṣe ni mo fẹ́ forin kí bàbá àwọn èèyàn sọ wípé akúkú ti mọ̀ ọ́ pẹ̀lú orin. lákọ̀dí arọ́fúnnáka múndó dàrí bí nágàmí. a ti mọ̀ tipẹ́tipẹ́ pé tọ̀ inú orin lọ ti ń jí inú orin lọ ti ń sùn. inkulitu bili máàlì kọlu kádàlá yẹkìfì. mílíọ̀nù náírà fàfọ́dìlú ìlímì kádìyàmí. bí wọ́n ní kí n ṣe wá fi owó kí bàbá àwọn èèyàn sọ pé owó tó fẹ́ fi kí bàbá ó ṣeé ṣe kí mílíọ̀nù kan kó má ra bàbá ipò ìmọ̀ ó tóbi ju góòdì lọ. maza yekunu kiro dọ̀ìfín alámàbìnà. bó mo ṣe fẹ́ kí àlejò bàbá wa àgbà Sheikh Arem bó mo ṣe fẹ́ kí wọn tí wọ́n sọlẹ̀ sáyé wọ̀ yìí. likawnihi fakirol àárọ̀ biwal ajami. bàbá tẹ̀ ń wò yìí. maza yusawi kiro uli anaya la adiri fa innahu sayyidun min akramil umami. ukurika terihiba ansorin li ahamadina ya sheiku terihiba dhi fodilin wa dhi karamin ukuri li fado ila wali islama fika aya ibunali ilori fidaka shiru min kiyami wa inna ma hadhihi al abuyatu tukrimukum tamushi ilaykum ala sakin bila qadamin طبعا بمقدار كافل فأري مساواج أهو دونكم ترهيب حسب فمي لكي أراهبكم بالشعر أرواه كم بت أكتب طول الليل لم أنمي وكان من دأبنا في قار مركزنا ترهيب ضيف لنا بالمال والقلم أهلا أيا نجل من ضحوا بأنفسهم في نشر حق ولا في نشر سفك دم أهلا بشيك وقور طبوه أسن من كان من بين قوم أتيب الشيم أهلا بمن كسه من بيننا المولى شمس الضحى بدر السارين في الظلم أهلا بمن كربه غنم ورؤيته ري ونذرته منجي من السقم أهلا بابن الإلوري الشيخ جمعتنا من شغله الدين والإرشاد من كدم شبيه آدم في كلك وفي كلك وفي جلوس وفي صوت وفي همم أهلا إلى بيتكم بل بيت مكرمة بيت تجلى بنور الله كالهرم أهلا إلى بيت شيخ مخلص ورع مولاي برهام شيخ العلم والحكم أهلا إلى بلدة
كان المدير بها شيك الشيوخ على الإطلاق لا بفم نحبكم لا لشيء غير أنك بين لأكاير مثل المفرد العالمي فمرحبا بك يا دكتورنا العالم ابن الإلوري كثير العلم والحكم طولت عمرا على الإيمان في رغد ولا تذوقن فرحا صيت بالعالم على النبي وعلى الأحباب والعلماء سلامة الله مولا لك كلهم سلامة الله مولا لك كلهم سلامة الله مولا لك كلهم أوي سلامة الله مولا لك كلهم هذا من إدارة مركز ماغما حيث كان الشاعر عبد الرزاق أحد أساتذة المركز وأحد خريج المركز كما نعم بارك الله فيه على لسان مولانا شيخ جمعة دكتور جمعة الألوري قال بارك الله فيكم نعم بابا تاwọn ọmọ tó fẹ́ kí wọ́n ti tán tọ́ ẹja máa lọ sọ́dọ̀ dọ́kítọ́r asanu shein an yuhayi الدكتورة لأن الدكتور يفهم لغة الدكتور مثلي أبي أقبله تو بلاده so إن شاء الله أسلم هذا الميكروفون إلى سماعة شاعري دار الإرشاد والإسعاد صاحب القلم الفياد الذي أوتي سمعني كما صوروني توا mi ò tẹ ẹrù gbá wọ́n dàbí pé òpó mẹ́rin mẹ́rin àbí márùn wọn wálẹ̀ kẹ́nẹ́ ẹ máa rí pé báyìí kíjú wà lẹ́ẹ̀kẹ́nẹ́ báyìí náà Kọ́lá Musa wà lọ́dọ̀ wọn ó ṣà ń dàbí ìgbà tí wọ́n ti bí páìpù orin yẹn ti bẹ́ tí ò tiẹ̀ sí nítorí fi so baba Sheikh Aláwọ̀ Mayin Mudiru ni àwọn náà ní Mahaduli Hikma wa Saada ahlan wa sahlan wa marhaban bikum. mo kí ìkàlẹ̀ bàbá wa dọ́kítọ́r kí gbogbo wa jọ wípé àdáàmà Allahu hayata mo kí gbogbo ohun tí èèyàn máa kí lára wọn tí àwọn ojú kan lè rí táwọn ojú kan ò rí. Mo kí bàbá Ọláwùmí máa ń ṣe báyìí níwájú bàbá wa àgbà ọ̀ṣẹ́. Ok. Kíkí wọn yẹn ní nítorí kámẹ́rà tí wọ́n ní kí mo wá bẹ̀rẹ̀ ń bí náà. La adri min ayna adkhul. طبعا dọ́kítọ́rà títí tiwa kọ́lọ́njọ́ padà di tí wọ́n confam ولكن لو أنني جئت لتقدير الشيخ أو لأقول عنه كلمة أو كلمتين لا أدري من أين أبدأ أدخل من حيث البلاغة أو من حيث الفصاحة الأبدأ من البيان المقنع أم من الإشارة كل هذه الصفات التي كنا نراعيها في المتحدث بكل صراحة وجدناها وصدقناها وزدنا معرفة لها في سعادة الدكتور لأنك عندما تدعي أنك عرفت بعض أشياء معرفتك هذه قد لا تكون معرفة
تساوي معرفة الآخرين من الذين سبقوك الذين جربوا ما لم تجربوا قرأوا ما لم تقرأ علموا ما لم تعلم. هؤلاء إذا رأيت شيئا وظننت ممكن يكون هذا الظن في من أغلب الظن عندك ترى أنك يعني عرفت هذا الشيء كما هو، ولكن الكبير الذي يعني حنكت التجارب يقول لك هذا هكذا ليس كما رأيته. الذي أريد من هذا أن يعني جميع ما لقيناه عبارة أننا جينا لتحقيق. تحقيق هنا يعني مصطلح لغوي أو أقول مصطلح أدبي. علماء الأدب يستخدمون يقولون تحقيق لغوي، حتى في الشريعة يقولون تحقيق النصوص. جينا لتحقيق. التحقيق لا يعني أننا نظن أصلا، ولكن علمنا علم ظني، ليس أن في قلبنا شيء، ولكن علمنا لم يبلغ الحد. فعندما جينا فقلنا صدق الله مولانا العظيم في فضيلة الدكتور، صدق الله مولانا في فضيلة الدكتور، صدق الله مولانا في والدنا المرحوم المجدد الأكبر على المجددين على الإطلاق مولانا الشيخ آدم عبد الله لوري، صدق الله وعده أنه لا يضيع أجر المحسنين. فبهذه الكلمة اليسيرة أرحب بسماعتكم وأعترف بحضوركم وأقدر هذه المجهودات وتلك التي لم نرى ولكن يعني تأتينا عبر الشاشة عبر الفضاء. كل هذه المجهودات نقول يعني بلسان مولانا المرحوم إلى الأمام وإلى الأمام وإلى الأمام. mi ò wá kọ orin, mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà. Wọ́n ní díẹ̀ tó nínú nǹkan ò ní nǹkan. Káwọn bàbá máa béèrè pé sọ pé nǹkan wa ní nǹkan ní nǹkan. Wọ́n tí n bá lè mi ní ara lé ni mímì sí wí. Àmẹ́yàn kì í ní wọ́ọ̀bìà. Àwọn bàbá wa Al-Khalifa ń bọ̀ lọ́dọ̀ yín padà. Wọ́n pè mí, wọ́n tún rán ni, wọ́n tún mẹ́sẹ̀gì kí là ń kọ. Mo wá ti gba máìkì ní bí ìlànà ntí mi ò rọ Ọlọ́run tún tí àwọn á ní wọ́n bíà ìwọ ló wá lónìí wọ́n náà tún kọ́ la àmọ́ mo wà lẹ́mìí mi pé jojúmọ́ ní í lọ. Àwọn ń sọ fún mi pé ẹjọ́ kínní ẹ̀yìn ẹ̀sọ́ tí mò ń sọ fún Abdulrasaq lánàá mo ní èmi ò rẹ̀ ní sọ fún Mudiru kẹ́mi wà ń bẹ̀ yẹn káwọn wà ń bí kẹ́mọ̀ ṣe yí tó báyìí àjọṣe lé ìtàn ni. Èyí wọn ní ọ̀rọ̀ kan. Ìdí kejì fún wíwá mi, mo mọ̀ yí pé tí bàbá Ọláwùmí bá gbọ́ pé bàbá wa ń wà kírun bí báyìí náà kí wọ́n wà ń kárakára yìí nínú ẹ̀kọ́ tá a gbà lọ́dọ̀ àfa wa tí ìbá ipá yọ̀ ọ̀hún náà yí padà tá a fa àgbà kan máa ń bọ̀ gbogbo àwọn ọmọ kí ó tó wà ní gbogbo bí ó lọ pé sí títì ni. Kémi wá wà ní alápákó mẹ́rin kí wọ́n máa sọ fún mi kémi máa wò lórí kí ni pé bàbá dọ́kítọ́rù wa kírun bí indi ìyanu náà omi nílùú gabawa. Mo fi rò pé ṣé ìrun jímọ̀ tó ní táàkì mo rò pé inú tí ọ̀yẹ́ kan sọ fún mi ni pé òun ó kì jímọ̀ ni ẹlòmíì ó kì bá àbá sí láyé wọn mọ̀ kí lọ kí ẹlòmíì mọ̀ kí n lọ lónìí n tó jẹ́ kí n wá nù. Wá ndàmẹ́ àti fìtọ́rí kì í lé ikùn bá dára tì ní yẹn hádì ilẹ̀ àtìfà àtìfà kùnà ha yẹn wọn náà sùn ṣàìdùn òun náà mò ń tòjọ́ mbẹ́ yà ṣé kí ni yìí ṣe sọ báyìí. Ìdùnnú bínú mi ṣe ń dùn tó ló gbé àtìfà yẹn wá. Kódà mi kì í béèrè ẹ̀dàpẹ̀jẹ̀ ń sọ lánàá ẹnìkan béèrè pé sáà ní pè yín mo ní tó bá ti kàn mí wọ́n ó pè mí tó bá ti kàn mí wọ́n ó pè mí kò tí ì kàn mí náà nù. Tọ̀ ibi tí ń lọ ni pé mi ò try láti fọra mi mọ́ àmọ́ èyí tí mo ń sọ ni wípé orin kọ́ ni mo rí lè torí ẹ̀ wá àmọ́ ìdùnnú gbogbo wa ni. Ẹlẹ́kejì àwọn bàbá wa tí wọ́n bá kírun fún wa àbọ̀rọ̀ mọ́ wá kírun káwa náà tó wà mẹ́ka tó wà ńlá ń kírun kan kẹ́lómi mọ́ kírun káwa wá di màmúmi kájú ìmọ̀mù tí wàá lẹ̀ fún ìmọ̀mù lẹ̀ àyè mà. Èyí ò ní ló jẹ́ kí n wá sí ibi
Mọ̀lánà ọlọ́njàrí pé bàbá wa Khalifa èmi ò wulẹ̀ ní sọ̀rọ̀ yín àwọn tó mọ̀ yín ẹnu gbólóhùn kan tí mo lè sọ ni wípé Ọlọ́run ò ní jẹ́ máa para sí ibú ní máa para sí ibú tí ìbámu fẹnu kàn rárá àmọ́ ẹlòmíràn máa rò pé kí ni Mọ̀lánà Sheikh Al-Mukhtar bá sọ nípa yín àmọ́ àwọn yẹn náà kúkú mọ̀ yín wọ́n lè torí pé ó jẹ́ bákan sí ni pé Ọlọ́run dá yẹn pé ó wá jẹ́jẹ́ parí tí bàbá wa Láwùmí ń bí lánàá tẹ́mọ̀ pé asẹ́ni yóò lápá kankan ni Ọlọ́run ò ní jẹ́ máa para síbú o gbogbo yẹn àgbàlagbà tẹ wà ń kalẹ̀ dákun tí máa ní mọ̀ kí n báyọ̀ wá di pé sẹ́bẹ̀ ẹlẹ́lẹ́ ń lọ lè kẹ́kọ̀ọ́ ní sẹ́ wọ́n á ṣe bàdìbàdì báyìí tí wọ́n á ń kíyàn lẹ́yọ̀ kọ̀ọ̀kan bàbá wa Aliuda gbogbo jẹ́mọ̀ mo kí n kọ́sídà tí mo kọ́ kì í ṣe kódà kì í ṣe tẹ̀rí ìbò àwọn bàbá wọn ní bínú torí mo ti wò ká ẹgbẹ́ wa mo fẹ́ kí wọn kí n wá kírun lẹ́yìn wọn àmọ́ ńgbà tí mo wọlé yìí lánàá mo tún wá ṣe báyìí bí mo ṣe wá ń bọ̀ máa ní mọ́ṣáláṣí mọ̀ là ń lọ sí ìdùnnú yẹn wá ń sọ pé masjidun bismi shaykhina innahu khairu masjidin jidun bismi shaykhina innahu khairu masjidin. Atifa yẹn ni ó wá bí ntí mo fẹ́ kọ yìí mo ń kọ́ jọ gẹ́gẹ́ bí àfa àti mọ máàkì gbà tí mi ò fẹ́ rí blue biro mọ́ mo rí pé red biro wà nù pọ́ọ̀sì ọwọ́ mi torí ẹlòmí yẹn ni red biro yẹn tó fi kọ́ ni sí òní túmọ̀ ìwọ lọ́mọ túmọ̀ tọ́ fún o. kum bisaikọ́ ìkà wà ń ṣùdí ayù àṣírò wà kìsùdí amadai sheikina Ibrahim al-Muhabbadi amadai sheikina Ibrahim sugikala manka sijadin okadorin munadodin amakari misayidin insaniyin mumajadin amakari misayidin insaniyin mumajadin asha maasha mumina wakodona abamusina wa nilifushi walikana Ada taman udi ada taman udi bima karimi tafal asiruhu au bi kitamal summa min ba'di ma rahal zikiruhu fi tajaddudin zikir bima karimi tafal asiruhu au bi kitamal summa min ba'di ma rahal zikiruhu fi tajaddudin zikiruhu fi tajaddudin akala dalibiru zikirahu ati abanusiku itirahu asibata daru fakarahu aishu kalimu jadidi masjidun bismi shaykhina Ibrahim al-Mujaddidi duna hayi taradudin innahu khairu masjidin masjidun bismi shaykhina Ibrahim al-Mujaddidi Ibrahim al-Mujaddidi duna hayi taradudin innahu khairu masjidin ra'a mabuna wa suratan kana lil birri ujatan wa kafannasu iburatan innahu khairu masjidin walal adi istawa la alibagi wali awa kullu man salla onawa
fi tazọ́ bí màkì sọ̀dín. فيه تعذب بمقصد lálẹ́ adìyí ìsìtàwá. استوى lálẹ́ bàgì yìí wálé àwa. kúlù máa ń sọ láwùnà wa. fi yazọ́ bí màkì sọ̀dín. فيه تعذب بمقصد ubu amada sayidi mambanahu kasijadin fawa mukutaru ibunu barin wasudadin ابن بوع وسجد ja alilifati adamu ali alori limujadidu fibunehi jumu'atiliwude jumu'atul majidi sayidi جمعة المجد سيدي bisakaika wansudi ayuashiri rodidi mariaban bilimujadidi fibunehi mariaban bilimujadidi fikayabunali mujadidi فيك يومنا لمجدد mariaban bilimujadidi fikayabinali mujadidi. فيك يومنا لمجدد gbogbo ohun tí ẹ̀yin tí ẹ mọ orin kọ bá rí ń bẹ àtàwọn tá a mọ̀rọ̀ ọkọ àtẹni tí ó mọ ọkọ tó mọ̀ ọ́ wò murtajala ni kọsídà kulnaha yani bayna yani daka ikolila. ما شاء الله اللهم آمين كبر الله. الله أكبر كبيرا. فإذا قرر الشيخ أن هذه القصيدة قصيدة أتت مرتجلة فماذا نقول عن قصيدة اعتمد الشيخ واستوى على كتابتها. ما شاء الله. So الله رزقكم هذه. ما شاء الله. إذا قلتم أن هذه القصيدة أتت مرتجلة فكيف عن قصيدة استعدتم لها بالكلية هي إنها قصيدة فيه كل إجادة. الإجادة ما شاء الله بارك الله فيك. اللهم ẹ ṣé Ọlọ́run bá dúpẹ́ fún yín o. اللهم ala آمين. wala quwwata illa billahi al-aliyyil azim. gbogbo àwọn wọ̀nyí iṣẹ́ Ọlọ́run náà ń ṣe o iṣẹ́ ṣe Ádámù náà ń ṣe má yẹ gbà ó náà ń gbé kalẹ̀ padà sọkọlọ kó jẹ́ kí alùbáríkà bàbá ṣe Ádámù kó ra gbogbo iṣẹ́ tí wọ́n ṣe. اللهم آمين. tọ́ bàbá ní bàbá Kéwú Yẹmí àwọn ni wọ́n ṣe àdúrà nísìn torí tó wá fi di aago 5:00 nísìn á bẹ̀rẹ̀ sáwí torí bàbá lọ́lọ́dẹ́ wí nǹkan dáadáa ni. أدام الله حياته. wọ́n jẹ́ sẹ́wùlẹ̀ alika fún wa fún sáwí bàbá Sheikh Ibrahim Bukhari àkọ́kọ́ sáwí Kubura Jimoh bàbá lọ́lọ́dẹ́ ni wọ́n líìdì rẹ̀ so àdẹ̀tí kẹ́ alásàrì ẹlẹ́nkejì bàbá Sheikh Juma sì tún fẹ́ yà ní ìtòsí ní àyín kó tó di pé wọ́n tún máa lọ sí Ìlọrin so káwa lè ṣe gbogbo ẹ̀ ní kéékèèké láfi ní kí bàbá Kéwúyẹmí àgbà Ajíbọ́lọ̀ sọ̀rọ̀ ọmọ àfọ Ọlọ́run ni o náà àwọn àfọ Ọlọ́run Allahu Akbar nǹkan ti tán nínú ilé mi àwọn nínú ilé bàbá wa Ajíbọ́lọ̀ sọ̀rọ̀. Kéwúyẹmí àwọn àfọ wa ń bẹ̀ mi ta nẹ́nẹ̀ ni. Masha Allah. so bàbá Sheikh Ismail Al-Mubarak Kéwúyẹmí حفظه الله. ẹ ṣàdúrà fún bàbá Sheikh Ibrahim Bukhari ẹ ṣàdúrà fún bàbá Sheikh Adam ẹ wá ṣàdúrà fún dókítà wa tí wọ́n kí jùmọ̀ àtẹ̀ní kí ẹ sọ wá dàdúrà fún dókítà wa Abdulkadir Koma kí Ọlọ́run jẹ́ kí alùbáríkà jùmọ̀ yìí kó máa ṣe kíni kó máa lọ bẹ́ẹ̀ Masha Allah. ربي إلهي قد أتيتك نادما. afa dákun sáà dúró náà mo fà nábìbí ọ àbá wa kí ó gbé mi tí n bá ní kẹ́ ẹ jókòó ẹ ní jókòó kò sì tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ti dúró yìí ṣùgbọ́n mo fi bàbá wa àgbà Sheikh Adam mo fi wọ́n bẹ̀ yín mo mọ̀ pé mo fi bàbá àgbà Sheikh Adam bẹ̀ yín nísìnyí ẹ jókòó lẹ̀
mo wá bàbá wa kí ẹbí mo fi bẹ̀yìn ẹ dákun ẹ jókòó lẹ́ torí Ọlọ́run bàbá mi àgbà kí ẹ̀mí Àdìsá Ajíbọ́lá sọ̀rọ̀ rahimahullahu ta'ala ọlọ́run sábà ṣàlékún kẹ́ bàbá. àmín. bá a ṣàlékún àánú rẹ̀ fún wa. àmín. bisimilayi kul huwa Allah bisimilayi rahman rahim kul Allahu samad lam yalid walam yulad. bàbá wa àgbà ní ìkàlẹ̀. adamallahu hayatahu. bàbá wa Sheikh Ahmad Al-Mukhtar mo gbọ́dọ̀ kálẹ̀ ní bàbá Sheikh Adam wọ́n ní méjì kan bẹ tí ó sọ̀rọ̀ fún àbí ká ní kò sí tí ó sọ nílẹ̀ ẹni tó bá ní pé ẹni tí mo fẹ́ sọ ní lágbájá ti sọ yẹn dédé ẹni yẹn kò sọ̀rọ̀ fún kò sí tó fẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà abẹ́ni tó wá ní a ní sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì kí mo fẹ́ sọ ní ìṣẹ́jú méjì ìwọ òun náà kò sí tó fẹ́ sọ ni torí anabi ti yanjú ọ̀rọ̀ anabi ti sọ fún wa pé khairul kalami ma wàdàlà kò ní máa tọ́lá wàdàlà kọ́lá wàdàlà ló pè é bàbá wa àgbà níkàlẹ̀ Sheikh Dr. Muhammad Al-Jumu'ah Adam Abdullahi Al-Aluri ẹ dákun ẹ ní adamallahu hayatahu wa dawlatahu adamallahu hayatahu ẹ tún bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí adamallahu hayatahu ẹ dákun ẹ tún bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí adamallahu hayatahu. gbogbo wa tá a bẹ́ńkàlẹ̀ ilé àgbà pàápàá wa lẹ jẹ́ tí ò sí òrújú torí bàbá wa Kẹ́mi Àdìsá Ajíbọ́lá sọ̀rọ̀ wọ́n gbà pé bàbá Sheikh Adam àáfà àwọn ni wọ́n jẹ́ wọ́n gbà wọ́n sọ fún wa dáadáa tí wọ́n sì ṣàlàyé bàbá wa Sheikh Adam fún wa dáadáa wọ́n jẹ́ kí a mọ bí bàbá wa Sheikh Adam ti jẹ́ ẹ̀yin náà wà láàfà gbogbo wa láàyè tá a wà yìí ọlọ́run tún wá ṣe yín nínú ojúlówó wàláhì ojúlówó lọ́lọ́run ṣe yín tá a sì ń rí dùnnú látara yín tá a sì ń dúpẹ́ fọlọ́run látara yín. alhamdulillah. ọba tó ti wá ṣe yín ní dùnnú fún wa tó ṣe yín ní hujjatul khairati fún wa bàbá wa Dr. ọlọ́run ò ní sọ yín dìbànújẹ́ fún wa láyéláyé. amiina. àdúrà yín jù báyìí lọ kíkẹ́ yín jù báyìí lọ ṣùgbọ́n àsìkò yẹn ni ò fún wa láyé bẹ́ẹ̀ gbogbo ntọ́lọ́run ti ní ó dánú ọ̀rọ̀ yín bàbá ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. àmín. àná yín ọlọ́run ó jẹ́ máa fi dúpẹ́ lórí èní ni. àmín. ẹ wàá máa fọlá ẹ máa fi dúpẹ́ lórí èní. àmín. ọlá àlùbáríkà anábì lọ́dọ̀ ọlọ́run. wàlá wàlá hawla wàlá quwwata. illa billah. illa billahi al-aliyyil azim. mo kí bàbá dáadáa mo wá kí bàbá wa àgbà al-Khalifa Sheikh Abdul Qadir. adamallahu hayatahu. adamallahu hayatahu wa dawlatahu. àmín. ẹ kú oríire náà ẹ kú oríire náà ẹ kú oríire náà oríire yín lè yí ìdùnnú yín lè yí mo wá kí yín púpọ̀ mo sì bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ní ẹ rárá gboríire yẹn sí ó jẹ́ kẹ́lómi náà oríire tẹ́ ẹ rí yìí àìní sùúrù rẹ̀ àìfaradà rẹ̀ àìfarabalẹ̀ rẹ̀ ni ò jẹ́ kó rí tẹ́ ẹ rí yìí. Allah. mo gbọ́dọ̀ kẹ́lẹ́ nu bàbá wa kí gbè mí ní àná torí bí gbogbo program yìí ti ń lọ ibi tẹ ẹran ọlábùjá náà ní sọ fáwọn ṣé wà ibẹ̀ ń mú wa ó dàbí kí n fò dé ilé ni kò sí possible bí mo ti wá dé mo ṣe ń láǹdì lẹ́ẹ̀kan lè mi àtàfà yìí sá sọ̀rọ̀ mo ṣe ń dé airport ní Ìkẹjà lẹ́mọ̀ mo ní aláwọ̀ fẹ́ kíjímọ̀ lónìí mo yà èyí sì máa bọ̀ wá tààrà kájọ kíjímọ̀ lónìí mo ṣe ń Ìkẹjà ni mo gbà débì. ọ̀rọ̀ tẹ wá sọ lánàá yẹn bí mo ti wá ẹ wá ń kí wọn mo wá ronú sọ̀rọ̀ náà púpọ̀ pé Ọlọ́run fẹ́ ṣàánú ẹlòmíín náà bó ti ṣe tiwọn yìí ṣùgbọ́n àìfarabalẹ̀ àìfaradà àtàìníla ká ètò ní òjò róore títẹ̀lé tẹ́ rí i àtàìláníyàn rẹ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀ tí ì rí nǹkan kan o ẹlòmíì Ọlọ́run ó fẹ́ ṣe bó ti ṣe fún un bí ó fẹ́ ṣe fún bó ti ṣe fún yín yìí ọ̀tọ̀ ní tí ó máa rò àbí lágbájá ń ṣe àbí ó lo nǹkan ó lo tèmi papọ̀ mọ́ tiẹ̀ ni ó sọ̀rọ̀ kan fún bàbá àlùmọ́ táwọn oúnjẹ ń tà ń sọ̀rọ̀ nígbà tẹ́nìkan fẹ́ kó bá mi ń sọ fún mi ó ní bàbá àlífà wa ó ní kí n yára fún wọn o kí n ṣe tiwọn kí n ṣe tèmi lọ́tọ̀ káwọn náà máa ṣe tiwọn lọ́tọ̀ ni o káwọn bá lè rọ àwọ̀ tèmi mọ́ tiwọn ìràwọ̀ tí ò tó nǹkan nìyẹn ń lò mọ́ra wọn bí àwọ̀ bá tó nǹkan kò sí ìràwọ̀ tó bá fẹ́ lo tiẹ̀ gan ó tó lo tiẹ̀ pọ̀ ni. Bàbá Al-Khalifa ẹ̀yin ni mo rí kí púpọ̀ jù ẹ̀yin ni mo rí kí púpọ̀ jù ọba tí ó ní kí ẹ fara da oríire yìí tẹ́ ẹ sì rárá fi gbà ẹ wàá fi dùnú àtayọ̀ ẹ fi jẹ́ kalẹ̀. àmín. àsìkò yẹn ni ò fún aláyè àti lè ṣàdúrà yín jù báyìí lọ Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ jẹ́ kalẹ̀. àmín. ẹ fi dùnú jẹ́ kalẹ̀. àmín. àníyàn yín tó ti dáhùn náà lọ́lọ́run lò pẹ̀lú yín Ọlọ́run ò ní ban tó ti ṣe fún yín jẹ́ láyéláyé. àmín. yóò máa da sí fún yín yóò máa dùn sí fún yín. àmín. ọlá àlùbáríkà Ànábì lọ́dọ̀ Ọlọ́run. àmín. wala quwwata illa billah. mo kí bàbá mi àgbà lọ́lọ́dán Ọlọ́run jẹ́ bàbá mi àgbà pẹ́. àmín. bàbá dáadáa aláníyàn dáadáa kò sí bàbá yìí bá ti rí wa wọ́n gbà pa wọn làwọn bí wa àwa náà sì gbà pọ́ mọ́ wọn la jẹ́ kìí ṣe gbogbo àgbàlagbà la lè pera wa lọ́mọ rẹ̀ tó dágbà mí àgbà bú ni bàbá àgbà lọ́lọ́dán Ọlọ́run náà bá yín nínú jẹ́ láyéláyé. àmín. wala àlùbáríkà Ànábì lọ́dọ̀ Ọlọ́run. àmín. wala quwwata illa billah mo kí gbogbo àwọn àgbàlagbà pátá mo wá kí bàbá mi àgbà kí ó gbè mí
àtẹ̀dá ọlọ́run ẹ̀yin nu ọlọ́run nu ẹ̀rí bàbá akéwì mi yẹn mo gbogbo program yẹn lánàá mo fọ́lò látòkè délẹ̀ nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni bàbá wa Akínyẹmí wọlé àti bàbá wa àbá àyọlò àwọn sọ ń bẹ̀ pé ó tẹ́ àwọn ọlọ́run káwọn ṣe aláwàsá àlàyé káwọn sì ju máìkì ilẹ̀ táwọn bàbá yìí ò bá jókòó àwọn ò ní sọ̀rọ̀ wàláì bí wọ́n ṣe ń sọ lẹ́nu wọn náà ló ti rí inú àníyàn wọn. tọ́rọ́ lọ́wọ́ ní kí mi àti báyìí súnmọ́ apọ́jù mo sọ fẹ́ nìkan jọ kan mo ní kí n ṣe prógámù lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìmọ̀ pé bàbá kégbé mi ìmọ̀ pẹ̀ nìkan pẹ̀lú wọn ni. ilé ní kódà ká mo sọ fún wọn pé bàbá lọ́fẹ̀ẹ́ bàbá ṣe mi lamẹ́ríkà bó jẹ́ London náà lábàá ti ṣe ẹ̀ wà báyìí guest lecturer ẹlòmíràn ó tún máa pẹ̀lú yín ni bọ́ọ̀lù ti ṣe yín nínú kò wá sí tí mo fẹ́ ṣe láyé àwọn ní kọ́kọ́ bá wí ní kọ́kọ́ bàbá akéwì ń bò ní ẹ jẹ́ àṣẹ báyìí ẹ jẹ́ àṣẹ báyìí ọlọ́run ṣe yín lọ́mọ ọkọ nínú ilé àwọn tí wọ́n kọ́ yín ó ṣe yín lọ́mọ ọkọ lọ́dọ̀ àwọn tí wọ́n bí yín ó tún wá ṣe yín lọ́mọ ọkọ lọ́dọ̀ gbogbo àwọn ẹni ọlọ́run ẹ̀mí yóò gò fún wa àmín ẹ yàtọ̀ bá ń ṣàmì fún bàbá akéwì mi àmín inú oríire wa lẹ jẹ́ inú fáàrí wa lẹ jẹ́ inú dùnnú wa lẹ jẹ́ pé bàbá wa pé gbogbo ibi tá a bá dé láyé tá a máa sọ pé bàbá wa akéwì mi product bàbá wa akéwì yẹmí ni wọ́n àbá oríire ni o wàláì oríire ni fún wa fáàrí tààrà ni fún wa ọlọ́run ní sọ yín ìbànújẹ́ fún wa láyé láyé àmín ọlá àlùbáríkà ànábì lọ́dọ̀ ọlọ́run ẹ dákun iná àtẹnẹ́kà kan ẹ bá ń dájọ́ fún bàbá wa akéwì mi kọ́lọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run bisimilahi iná àtẹ̀yìnà bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal mo abtar. wá dárí gbogbo ẹ̀ sọ́dọ̀ bàbá mi àgbà Sheikh Ahmed adamallahu hayatahu al-Mukhtar Alayinla the chosen one. adamallahu hayatahu. Wallahi talahi, wallahi talahi, wallahi talahi, wallahi. I love you so much. I know you love me too. Wallahi talahi. Sherry, alhamdulillah, Rabbil Alamin, alhamdulillah. Sherry ọ̀rọ̀ yín. Allah. Tọ́, wọ́n ti parí rẹ̀. Wàláì bó ti rí nu kò sí tí wọn jọ kèsì tí fi ń dùn mí lẹ́mìí tí mo fi tí mi fi síbi lánàá tó ju wípé kò sí tí ń ṣe tí ṣé àlùmọ́tàrú ò ní bá wọn bẹ́ẹ̀ tí n bá ti lè sọ fún wọn kò sí nǹkan náà láyé tí ń ṣe tí wọn ò ní sí bẹ́ẹ̀ àìwá síbi lánàá yẹn jẹ́ tí ń bà mí jẹ́ pọ̀ jù iṣẹ́ yín náà sì lọ jẹ́ ibi tá a lọ iṣẹ́ yín náà ni pẹ̀lú ògùn ọlọ́run àjíṣẹ́ àyàkọ́lá mo ti wá ń dé mo ní pẹ̀lú ògùn ọlọ́run ibi ìní darí sí mo sì ọlọ́run sì ní kí n ṣe kóńgẹ́ sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ yóò mọ wo bàbá wa Mukhtaru inú tí mo rí bàbá àgbà àyàkùnmọ̀lá inú tí mo rí tí bàbá yìí ṣe tọ́lọ̀ fi ṣàánú wọn jù ọjọ́ tí bàbá wọn kú bàbá wa tá à ń ṣe ọdún mẹ́wàá wọn yìí mo wá rí ìbànújẹ́ wọn lórí pé àwọn fẹ́ kó àwọn èèyàn jọ àwọn ẹni ọlọ́run jọ síbi sàárà bàbá wọn torí èmi àti bàbá wa kẹ́mi mo tẹ̀lé bàbá wa kẹ́mi lẹ́yìn lọ bí sàárà bàbá wọn gbàtà wa lọ́nu mọ́tò bàbá wa kẹ́mi wọ́n ń sọ wọ́n wá ń ròyìn wọ́n wá ń sọ bàbá wa àgbà tí wọ́n kú yìí wọ́n wá ń ṣàlàyé bí wọ́n ti jẹ́ wọ́n ní bàbá tó kú yẹ ni ọlọ́run ni wọ́n ní ikú yẹ wàláhì bàbá kẹ́mi sọ bẹ́ẹ̀ fún wa wọ́n ní bàbá tó kú yẹ ni ọlọ́run pé ikú yẹ báwọn náà bẹ lọ́hùn kọ́ lọ́hùn jẹ́ kíkú ó yí àwọn bó ti jẹ bàbá yìí. Allahu akbar. wọ́n sọ bẹ́ẹ̀ fún wa nu mọ́tò bàbá yìí dààmú lórí pé àwọn fẹ́ ṣe ẹ̀yìn bàbá àwọn fẹ́ kó gbogbo àwọn ẹni ọlọ́run jọ síbi ọlọ́run sì gbà fún wọn. ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ bẹ́ẹ̀ wọ́n ní iṣẹ́ tàná ni bàbá yìí bẹ́ẹ̀ ló ti rí lóòótọ́ ṣùgbọ́n bàbá Mukhtaru tẹ́ ń wò yìí ẹni ọlọ́run àkàndá ọlọ́run ni bàbá wa gbà ṣe rí bàbá yìí èmi mọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà tó yá sí pé ní wọ́n ti ṣe àìsùn ntọ́lọ́hún ń ṣe lónìí yìí wọ́n ti pe ibi rẹ̀ mọ́nú wọ́n ti jẹ ìyá rẹ̀ kó báyà kó wọ́n sí tòsí pẹ̀lú tí ẹ ṣe torí ẹlòmíì wọ́n ní if you see the glory ask about the story tí wọ́n ti tọ́lọ́hún tí wọ́n ti fi ara yẹn gbolẹ̀ àìmọye ìgbà tí wọ́n ṣàìsàn lọ tó wá àìlérí kíní yẹn ṣe mọ́ àìlégbéra mọ́ ló fa àìsùn tí wọ́n ṣe dòní. Iyakumullah. torí bá ti ń ṣe láti ìlẹ́nu mo wo fọ́tò èmi àti wọn kan àfa kan ló gbé jáde fún mi about 9 to 10 years ago ní fọ́tò yẹn mo 2013 sí 10 years kọ́nù ni wọ́n á ń wo pé ọlọ́run sì ìṣó èmi àti olóríire pọ̀ látọdún yìí àtàlàhàn. Allahu akbar. ọlọ́run sì ní kémi ọmọ bó lóríire ṣe láti gbà ní àtàlàhàn 2013 ní fọ́tò yìí mo rí ó gbé déètì yẹn wá lórí Facebook ni
mo wá wò pé alhamdulilayi rabbil alamin afa kan ní tẹ̀rìjú najahata walam tasluk masalikaha. tẹ̀rìjú najahata walam tasluk masalikaha. ẹlòmíì ò ní èmi náà fẹ́ dàbí Sheikh Ahmad Al-Mukhtaru. tẹ̀rìjú najahata. bí alùpàá ntẹ́mi tán ṣe yí èmi náà fẹ́ ṣerú rẹ̀. tẹ̀rìjú najahata. walam tasluk masalikaha. ẹ bá irú ẹni bẹ́ẹ̀ ipe ẹ dákun ntí bàbá yìí fi ara rọ njó lè fara rọ ntí bàbá yìí fara dà njó lè fara dà ẹgbẹ́ tí bàbá yìí rí njó lè rí ẹ̀rí ọlọ́run ní kọ́pọ̀lọpọ̀ kínní wọ́n hàn sí mi díẹ̀ ẹnìkan sọ̀rọ̀ kan jọ kan ní bàbá inú tínú bàbá wa inú tẹ́mi sí tọ́lọ̀ ṣe fún bàbá yìí jù láyé lọ́ọ̀gá orí tọ́lọ̀ ṣe fún wọn òun ní hìdáyà ọlọ́run fún wọn ní hìdáyà púpọ̀ jù lẹ́yìn àlùtà kan máa ṣe nǹkan kan wáyé kẹ́ ẹ́ rí pé tànù ni gbogbo ní tèmi èmi bá tí wọ́n tán ṣe kíní kan báyìí mo ti mọ̀ pé ibi tí kíní ogun lẹ̀ sí wàláhì tàláhì mo tẹ̀lé wọn púpọ̀ jù wọn ẹ ṣe rádaràdá kí wọ́n ṣe kíní kan àdéhùn ọ̀dọ́gbẹ́ ìranù ni láti pẹ̀lẹ́ ni o láti lè ṣe ìsìn o láti ládọ́tọ́ tó ti pẹ́ lọ́lọ́run ti ìdáyà yẹn pọ̀ jù wọ́n mọ ẹ̀tọ́ fẹ́ lẹ́tọ̀ọ́ wọ́n ní sọ fún yín pé wọ́n ní sọ fún yín pé kàbá yìí ni kò ṣe fẹ́lẹ̀ kàbá yìí ni kò ṣe fẹ́lẹ̀. etí mo wá bẹ̀ ọ́ fún kankan. àyà kò mọ̀ ọ́ yóò tinú lé àbí níta bí náà. tinú lé ní. àyà kò mọ̀ àyà kò mọ̀. tinú lé ní nígbà tẹ́ ń sọ̀rọ̀ nísìnyí. àyà kò mọ̀ mo gbádùn yín gan ni o èmi sábà àmọ́ wallahi alazim ẹ má bínú wallahi bí mo ṣe ní inú mi dùn torí mo rí ìmọ̀lẹ̀ ara yìí ẹ̀rí ẹ̀kọ́ ló dẹ̀ rí ẹ̀kí àwọn ẹgbẹ́ ọlọ́run ti ṣàánú gbogbo tá à ń sọ inú wa ń dùn àbẹ̀ ilé ìkú nínú rẹ̀ ò ní dùn yàn yìí ilé ìkú yẹn nínú rẹ̀ ò ní dùn yàn àmọ́ nígbà tí mo wá gbà ẹ̀ àwọn èèyàn ti tẹ́kìsì wọ́n á ní kọ́ ọmọ yẹn lọ́ọ́ tẹ́kìsì náà ìlú tẹ́kìsì náà àwọn wá kà tẹ̀rìjú najata walam tasluki masalikaha. tí wọ́n fún mi ní tí wọ́n ní wọ́n kọ́ fún mi yẹn wọ́n júlẹ̀ fún mi. wọ́n ti júlẹ̀ ẹ̀yin náà lẹ́ni wọ́n ẹ̀yin lẹ́ni tí wọ́n ní ẹ̀yin lẹ́ni wọ́n ẹ̀yin lẹ́ni tí wọ́n ní. láti ọdún yẹn wá ní bàbá yìí mẹ́ẹ̀ẹ́tọ́ púpọ̀ jù wọ́n mọ̀ pé n tó tọ́ sílé yìí rè n tó láì ní sọ fún wọn. ṣèpé ẹsẹ̀ ìbùsọ̀ fẹ́lẹ́ mi ni pé ṣe nǹkan báyìí fún lágbájá náà ṣe nǹkan báyìí fẹ́lẹ́ yìí náà wọ́n mẹ́ẹ̀ẹ́tọ́ púpọ̀ jù ìdáyà ọlọ́run yẹn pọ̀ jù fún wọn ọlọ́run ṣàánú wọn lórí yìí. Abawa Al-Mukhtaru ẹ̀mí yín yẹn ó gùn fún wa. àmín. ẹ̀mí yín yẹn yóò gùn gan ni o. àmín. yóò gùn gidi gan ni o. àmín. kò sí nǹkan méjì tá à ń béèrè lọ́dọ̀ ọlọ́run tó ju ẹ̀mí gígùn lọ fún yín. àmín. torí bẹ́ẹ̀ mi yín bá ti gùn pẹ̀lú bọ́lọ̀ ti gbé kalẹ̀ yìí làwa náà ó fi rí fàárí yẹn ṣe pẹ́ láàfin lè dúpẹ́ fọlọ́run pẹ́. Abawa Al-Mukhtaru kọ́lọ́n wọlá bàbá wa àgbà tá à ń ṣe ọdún mẹ́wàá wọn kò dìgbà tá a bá tó bẹ̀rẹ̀ kí bàbá yìí sẹ́ nire ni àbẹ́ nire kọ́ wọ́n ní mani huwa Sa'id gẹ́gẹ́ bí tábọ́lé bàbá wa àgbà Muhammad jimoh wọ́n ní ta náà ń pè lólórí tá a pè lólórí yìnyín àwọn ní as-Sa'idu huwa alladhi idha tawaffaqati anfasu walam tatawaqqaf hasanatuhu gbogbo ẹni tó bá já sí pé ní ó ti kú kò sí láyé mọ́ ẹni pé bàbá yìí ti kú ṣùgbọ́n orí pa ire dáadáa tó ṣe kalẹ̀ ò wá kú ò là ń ṣe sàrà àbáyé gbà pé bí àná ni wọ́n lọ yìí. Abawa Al-Mukhtaru ọlọ́run ní pa yín fún wa láéláé. àmín. bàbá Al-Khalifa wọn ló wà dúró Abawa Al-Mukhtaru rè Abawa Al-Mukhtaru ọlọ́run ní pa yín fún wa láéláé. àmín. ẹ̀mí yóò gùn o wàláyé ẹ̀mí yóò gùn. àmín. ẹ̀mí àlàáfíà ara yóò wá gùn jẹ ẹ̀mí yín lọ. àmín. ẹ̀rọ tọ́lọ́run ṣe yẹn ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni nígbà tí mo rí kinní inú mi dùn ṣe déédéé pé alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin Abawa Al-Mukhtaru ẹ mọ ní aláyínlá ò ní ṣẹ̀sìn láéláé. 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 tó bá kúra wọ̀ kan
lójú sánmọ̀. aláìlá oníṣẹ̀sìn sọ wípé aláìlá oníṣẹ̀sìn láyéláyé aláìlá oníṣẹ̀sìn láyéláyé. ọ̀kan lójú sánmọ̀ aláìlá oníṣẹ̀sìn láyéláyé. lápapọ̀ wa ṣe alámúnáṣírà kan alámútàrà kẹfà kan Sheikh Ahmed Al-Mukhtar àwọn nìkan ni wọ́n dá ní lábẹ́ bẹ́ẹ̀ ni mo wá fi bàbá Sheikh Isa Kun Fayakunu Sheikh Abdul Wahidi Sheikh Isa gbogbo àwọn tọ́lọ́hún kó tì í lápapọ̀ Ọlọ́run ò ní fi yín kò ní fi bú wọn kò sì ní fi àwọn náà kò ní fi wọn bú yín. amiina alámúnáṣírà alámútàrà kẹfà bisimilahi rahman rahim alámúnáṣírà laka sadrak ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. وكل الله أدوك بابا Sheikh Ibrahim Muhammad Bukhari masaba ṣàlékún kẹwọn masaba ṣàlékún àforíjì rẹ̀ fún wa. àmín. alábàárìkà Ànábì lọ́dọ̀ Ọlọ́run. àmín. bàbá tẹ̀ ń wo yí àkàndá Ọlọ́run ni mo ní qualities méje kan wà tí ń bẹ lára yín ìyín ò ṣe ní ìyín ká qualities méje ń kà kò ó sọ wọn lérí lára èèyàn ó àbá ó sọ wọn kẹ́ ẹ tó lérí méje jẹun kó pé sára yẹn bọ́lọ̀ ti ṣe fáwọn yìí ẹ̀mí yóò gùn fún wa. àmín. ẹ̀mí gbóná la nídìí bisimilahi kula baba wa bisimilahi rahman rahim kuli wallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. subhana rabbika. ọbẹ̀ náà sẹ́tì ọmọ yẹn fún wa. salamu alayhi wa sallam alhamdulilayi rabbil alamin. tábà kírun nísìnyí so tábà kírun tán àwọn èèyàn ó àáfin kẹsẹ́ nu ká tó bẹ̀rẹ̀ sáwí ní ìrọ̀lẹ́ àá sì yọ̀ǹda àwọn dókítà wa Ọlọ́run kó jẹ́ kí aríwọ̀n pẹ́ àti yọ̀ǹda àwọn dókítà. صلاة الله ثم السلام كذاك السلام مثل مسك أو أطيب عليك صلاة الله ثم السلام النبي محمد صلاة لنا كل المقامات تجلبه عليه مع الآل الكرام وصحبه مع الآل والأصحاب لا تقاربوا الله الله يا الله الله يا الله